ẹ jẹ́ òun bẹ́ẹ̀ tó wá èmi ò rí wá wá mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹyọ kan ọkọ̀ kékeré kan mọ̀ra mo gbé ẹdún mẹ́rin tó kọ́ máa wà. Kí ni mo sọ ń gbà yẹn? Kí ni mo sọ ń gbà yẹn? Ẹsẹ̀ òtó kí ni mo ń ṣe ẹsẹ̀ tó òtó kí ni bóòlù ó ti wà báyìí. Ọ̀rọ̀ mi kàn sí sọ́ọ̀tún òfin kan ti fi ṣe ọjà àwọn wàhálà ẹsẹ̀ tó bọ́ọ̀lù ṣe rí náírà lókè. Ó rí náírà yìí. Ta lọ́kọ́ ní ọkọ̀ mo fẹ́ mọ̀. Ta lọ́kọ́ ní ọkọ̀. Eégún ló ń kọ wọn. Ó sọ èlò fi kọ́mẹ́tò. Nígbà tó ń kọ́ ọkọ̀ sóò tó máa kọ́ ọ̀rọ̀ ọkọ̀ láìpẹ́ ni. Wọ́n ti àwọn fẹ́ràn ti push mi pé kọ́. Àló push ẹ. Ìdábí skul yẹn, èèyàn mi ní ìpè rẹ̀ gbogbo wọn pé níwò àwọn ọkọ̀ sẹ́. Nígbà tó rí ọmọ gbé kí ní ìdé bóòlù ló ṣe é ṣe. Sọ fẹ́ fò bọ́ fẹ́ fò. Wọ́n ti bàbá orí mọ́tò làwọn. Ó jẹ́ orí mọ́tò ní fóònù orí mọ́tò. Àwọn ayé ni o. Àmín. Àdúrà yọ kan ó lágbára ẹ̀. Orí ọmọ fún wọn nílé. Wọ́n dá ìtọ́ máa fún yàn lọ́kọ̀. Àmín. Jésù agbára wa. Àmín. Láwùláwà láàkúwátá. Congratulations. Ẹsẹ̀ mọ̀ tó kílí ló. Wọ́n náà kárí o. Báwọn ọlọ́pàá bá ti ẹ̀sọ̀kalẹ̀ jọba ní ẹ̀sọ̀kalẹ̀ tó bá jáde fún bọ́ wọ́n lọ́kọ̀dá ibà mẹ́rin. Oh my God. Ẹ ṣe tuntun wíwá ṣe omi náà máa mú mẹ́jẹ̀ omi mẹ́jẹ̀ ojú ọ̀nà ni wọ́n máa rìn ní gbogbo ẹ tó ṣe gbé lọ́ọ́ máa gbé ẹ tí ò ṣe gbé òní wọnú ẹ̀ alákòóbá náà máa wọnú ọkọ̀ tí ò ṣe gbé ọ̀ ní gbẹ́rù wọn àwọn tó gbé tó náà ló fi máa sọ wọn máa gbé tí tó bẹ̀rẹ̀ àmì ọ̀ ní gbẹ́rù la láwùlá ọ̀gá àwọn àti ìgbà irú wáìnì wo lè rà fẹ́ mi o tó lómi ọ̀sán fọ́ ọ̀rà wá o. Àgbàlagbà ẹ̀mọ́ ìyẹ́wò ní títà sára èyí tí ń tajú lè mí fẹ́ mi ọ̀fẹ́ èyí tí ń tẹ̀ fẹ́ mi tajú lè mí fẹ́. Ọ̀gbẹ́ kí n ti lọ́rọ̀ ẹni àgbàlagbà tí ó fẹ́. Lágbàlagbà wọn mú sùn kiri. Àlùkẹ́lẹ̀ lé.